nítorí náà bọ́rọ̀ ikú ṣe rí nìyẹn gbogbo ọlá máa kú àmọ́ ẹ kí n kọ́ wa ládùúà kan àwọn bàbá wa láyé àtijọ́ àwọn ló máa ń lò àwọn àgbàlagbà àfáà wọn máa ń lò wọn ń dára wọn láàmú púpọ̀ gbogbo orúkọ ọlọ́run tí wọ́n bá ń pè wọ́n ń da lájọ síwájú ọlọ́run ni èyí tó fi ń béèrè nǹkan òun ni èyí tọ́lọ́run fi ṣàdéhùn fún gbogbo àwa èèyàn ẹ wo àwọn bàbá ayé àtijọ́ àwọn àfáà wọn lọ́lọ́run sọ pé kí ni ayé àlùkùránì ni iri amúmọ́ fil ardi yarhamukum ma fi sàmáyì èyí tó ń bẹ nílé ayé ẹ ṣàánú àwọn tẹ́ẹ̀rì mọ́lẹ̀ tí wọ́n ti dòkú àwọn òkú tẹ́ bò mọ́lẹ̀ ẹ ṣàánú wọn pẹ̀lú àdúrà pẹ̀lú sàárà èmi ọlọ́run ọba náà yẹ́rì amúkún mọ́ fi sàmọ́ yìí máa ṣàánú yín láti kí ni o máa máa rọ̀jò àrísìkí mi lẹ́yìn lórí láti sọ́mọ̀ àdúrà yìí ni kò lọ tẹra mọ́ máa ṣe gbogbo gbà àṣírí ẹ̀ ò ní tú gbogbo gbà gbogbo wákàtí tó bá ti wẹ̀ bóyá ìdájí ni bóyá àárọ̀ ni ṣáà máa ṣe lójoojúmọ́ mẹ́sàn kò ń ṣe lójúmọ́ kódà ó lè ti fẹ̀gbẹ́ lórí bẹ́ẹ̀dì lálẹ́ kí ni nǹkan náà máa ṣe kúlí Allahu suratul ikhlas máa ṣe 11 kúlí Allahu kí ló wá máa forí ẹ̀ sọ bóyá ìníyà láyé ni bóyá òníyà láyé mọ́ gbogbo òkú tó bá ní lọ́run àtòkù mùsùlùmí generally àtàwọn àfáà rẹ ni àbáwọn ọ̀gá ẹni gbogbo òkú tó ti kú tó mọ̀ àtàwọn òkú mùsùlùmí generally máa fi kúlí Allahu mọ́kànlá máa fi ránṣẹ́ sí wọn lójoojúmọ́ tó bá ti wá fi ránṣẹ́ sí wọn tán láti àyè ọ̀kan Suratul Fatiha àyè ọ̀kan wà wá fi tọrọ nǹkan níwájú lọ́dọ̀ Ọlọ́run kúlí Allahu mọ́kànlá Suratul Ikhlas mọ́kànlá tó bá ti ṣe mọ́kànlá fún àwọn òkú mùsùlùmí àtàwọn òkú ẹ̀ tó ń bẹ lálìkẹ́ àmọ́ wọ́n ṣe Suratul Fatiha kan wọ́n fi tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run máa ṣe lójoojúmọ́ bẹ̀ ọ̀nà àṣì inú àdùn ayọ̀ á kún ogun ọ̀tá ṣẹ́ wàá máa kọ́lé mọ́lẹ̀ wàá máa ralẹ̀ mọ́lẹ̀ blessing wọlé wá fi fídíò yìí ránṣẹ́ kẹ́ẹ̀dẹ̀ ṣe kí ni kẹ́ ṣíà káwọn èèyàn gbádùn ẹ̀ pé alukurani sẹ́ alálùkùránì lágbára inna wa'adallahi haqqan gbogbo ọ̀rọ̀ Ọlọ́run ọba òdodo ni àdéhùn Ọlọ́run òdodo ni account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization ẹ WhatsApp wa lórí +27612956389 fún any enquiry àbí any spiritual case spiritual sickness spiritual problem ẹ contact the Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department under Sheikh Afa Agba International Limited.